Ara mi ìrírí o, mo rórí ológbò látẹ. Ara mi ìrírí, mo rórí ológbò látẹ. Àṣé títí láyọ̀ àbí kí ló lóun ń jẹ́? Tó wà ní tí kábíyèsí sọ pé òun fẹ́ gbé níyàwó. Tọ́lọ́run tètè táṣìírí ẹ̀. Èèyàn ò lè gbé èṣù níyàwó o, kó gbé sílé. Ọlọ́run máa yọ orí kábíyèsí o. Orí adé mo ṣe bá Ọlọ́run máa yọ yín o, kábíyèsí. Ọlọ́run máa kó yín yọ o. Ọlọ́run tó ń kó yín yọ, tó ń kó yín yọ inú orí yín, òun ló ń kó yín yọ. Lágbára Kristi. Wọ́n lórí yọmí wọ́n ní olórí títí o, Àṣàbí náà pé. Wọ́n ní ṣe ni ó lọ pé èrò. Ó lọ gádà èrò nínú pálásì pé wọ́n fẹ́ ṣe mítìn láì jẹ́ kí kábíyèsí mọ̀. Kábíyèsí yóò kúkú mọ̀ pé mítìn ni wọ́n fẹ́ hold meeting. Wọ́n bá ṣàrí pé wọ́n pè èrò jọ̀wọ́ náà. Wọ́n ní àwọn òjòyè jókòó, everybody jókòó. Kábíyèsí dà. Wọ́n bá ní kábíyèsí wà. Wọ́n pe kábíyèsí. Ṣé pé sínú mítìn wọ́n sọ fún yín pé mítìn wà ní? Ìyẹn ní irú mítìn ni wò. Wọ́n bá ní títí ló pé àwọn pé òun ní nǹkan tóun fẹ́ bá wọn sọ ní ààfin. Lẹ́yìn tó ti demand pé kán fóun ní Lekki mansion. Pé tí kábíyèsí ò bá fóun ní Lekki mansion tó wà ní Lekki, wọn ò bí anybody rí. Ó máa sọ fóun kóun jáde láàfin. Kábíyèsí wọ́n rò pé bóyá ọ̀rọ̀ yìí pé bóyá ó yóò pé bí ti tẹ́lẹ̀ kí ìtàn kíìsì tán ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n rò pé ọ̀rọ̀ kíìsì lélẹ̀. Ìyẹn ti kọjá. Agunlé èṣí nìyẹn. Kì í ṣayé ìsìn. Títí tí Àṣàbí tó ti bá yí ara ẹ̀ jẹ́. Tó rò pé òun fẹ́ bá yé kábíyèsí jẹ́. Wọ́n ní èṣù ni. Wọ́n rí fáì pé èṣù. Devil. Pé devil tán. Ọlọ́run ló ní kó má gbé devil wọnú ààfin. Àṣé oní mission. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni. Torí kábíyèsí ọ̀jájá dáadáa. Kábíyèsí wà ọ̀jájá tí gbogbo ayé ń wárí fún, tí gbogbo ayé love. Very lively man. Wọ́n wá dé pẹ̀lú orí burúkú ẹ̀. Bí tó ti ń gbé orí burúkú bọ̀ kó fẹ́ humiliate kábíyèsí. God forbid. Instead ẹni tó sọ pé òun máa rí sí kábíyèsí ní ibi máa bá ń tọ̀. Kábíyèsí ó ga o. Wọ́n bá ní pẹ́pẹ́ sí òun fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn kan. Òun fẹ́ ṣe kinní kan pẹ̀lú àwọn kan. Wọ́n ní kábíyèsí ní kò jọ́, will you get out from here? Wọ́n mà ní kì í ṣe kékeré. Pé ó ní gbogbo nǹkan tó òun fẹ́ fẹjọ́ kábíyèsí sùn. Òun nídìí gbogbo nǹkan tó òun fẹ́ ṣe kinní. Òun ò lè fi ààfin lẹ̀. Àfi tí kábíyèsí bá settle lòun. Ǹjẹ́ ti ríru eléyìí rí? Wọ́n ní kábíyèsí pé bàbá kábíyèsí wọ́n ti kìlọ̀ fún kábíyèsí pé ìgbésẹ̀ tó ń gbé ní ààfin ìní ìyàwó, ọ̀la ìyàwó, tó tẹ̀lé ìyàwó. Pé ní bàbá lẹ́yìn kábíyèsí lòun ò gbọ́. Wọ́n ní bàbá kábíyèsí ti kìlọ̀ fún obìnrin ìyàwó. Kò rí báyìí. Ìjọ máa jẹ́ àṣẹ experience tí bàbá ní ló ń fún ọmọ ẹ̀. Wọ́n ní sì ń ṣe ní kábíyèsí ń regret. Pé kò tún sí anybody tó lè sọ tó lè advice òun mọ́ ní ààfin yẹn, ní palace wọn, ní kingdom òun. Torí òun ò ríru eléyìí rí. Pé òun ń regret gidi gan pẹ̀lú àwọn ìyàwó tó lọ ń gbé. Àwọn tó fẹ́ ṣe kú pa kábíyèsí. A ti ń rí gbọ́nú ìwé ìtàn láti ìgbà táláyé ti dáyé. Àti fi ìpè bóyá wọ́n ṣe drama. Not to talk of this regime, this new generation yìí. Ní ẹnìkan máa sọ pé òun fẹ́ wọ inú àwọn sisi ológe. Àwọn tó ń rọ́kọ gbé wọn sílé tẹ́lẹ̀. Àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣe 419 káàkiri ní street. Àwọn ọmọ street wọ́n rí ilé ọlá. Wọ́n fẹ́ lọ bàjẹ́.
ilé tí ibi náà ti wá yẹn náà fẹ́ lọ náà máa bàjẹ́ kì í ṣe ilé kábíyèsí. Mo pity abẹ́ẹ̀ máa wò mo pity fún kábíyèsí. Mo pity fún kábíyèsí. Ní kábíyèsí wá sọ pé òun regret pé bàbá òun nìkan òun lè máa gbọ́ advice láti ìsìn lọ. Gbọ́ advice bàbá òun ló máa tẹ̀lé. Òun ò mọ̀ pé ipa ń parẹ́ olóhùn fẹ́ pàjẹ́ olóhùn pàjẹ́ àṣẹ. Kábíyèsí wá ṣẹ̀ṣẹ̀ wá regret pé nǹkan kíkan tí bàbá òun bá sọ fún òun ló máa gbọ́. So bó ṣe fẹ́ flush àwọn èèyàn ibi tó wà ní palace dànù òun ló wà nílẹ̀ sí i. Báwo la ṣe fẹ́ ṣe báwo ni kábíyèsí ṣe fẹ́ ṣe. Ẹni bá ní ìmọ̀ràn kó sọ fún kábíyèsí. Kó fún kábíyèsí pé kí leléyìí pé irú kí leléyìí títí for that matter ìyàwó tó hàn tí gbé sílé tó ì tí rí kankan ṣe kínní. Bó tiẹ̀ jẹ́ pé òun nìkan ló bí gbogbo ọmọ tó wà ní inú ẹ̀ fún kábíyèsí. Ṣé ẹ rí eléyìí tó ṣe yẹn wọ́n máa flush ẹ̀ dànù. Kábíyèsí Ọlọ́run á encourage yín. Á fún yín ní okun àti agbára. Gbogbo nǹkan tó fi manipulate yín tó jẹ́ pé lóòótọ́ kábíyèsí quiet. Kábíyèsí ò ń ṣe ní jàgídíjà. Tí wọ́n fẹ́ kọ́ kábíyèsí lóró. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa gé kábíyèsí dẹ̀ máa gé wọ̀jẹ̀. Wọ́n ti tọwọ́ bọ̀ kábíyèsí lẹ́nu. Wọ́n ti tọwọ́ bọ̀ lẹ́nu ó di dandan kí kábíyèsí gé wọn jẹ yánnáyànná yàmáyàmá. Àbí kí lẹ ti wíwú eléyìí sí nǹkan tó ń happen ní palace. Odindi ọba tó unique original ọba nílẹ̀ Yorùbá ní títí layo gbójúgbóyà. Wọ́n pọ̀ ńbẹ̀ o àṣírí àwọn tó kù yìí máa tú. Ó ti ń tù. Ìwọ́n ló lórí Naomi. Ó ti ṣe tiẹ̀. Ó dàbí pé ó slow. A gbọ́ gbogbo. Ayé máa ṣíwèé ìrántí kan kí mo ní náà Mariam. Naomi bá wò. Mariam I'm sorry to say. Naomi ọmọ dáadáa. Ìyàwó dáadáa. Ọmọ alálùbáríkà. Wọ́n ní ṣílẹ̀kùn ọlá ni. Ó ṣílẹ̀kùn ọlá fún gbogbo yín wá rọ́ wọlé. Ẹ wá tẹ̀lé báṣubàṣu. Á yán ọ̀gá yín. Ẹ̀yin ìkà èèyàn. Ẹ ti rógo. Ẹni tẹ́ ẹ rò pé bóyá ẹ lè ta fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú ẹ̀. Ẹ̀yin ò mọ̀ pé iná ni ẹni tẹ́ fẹ́ tọwọ́ bọ̀ lára. That is Naomi ẹ̀mí mímọ́ á fi yín lákàlàkà. Á fi yín á sọ yín dùn bí òkò. Ẹ bá sọ wípé Naomi lè fẹ́ tà sí ẹ̀ tí ì rí nǹkan kan o. Ẹ̀ tí ì rí nǹkan kan. Nígbà tí gbogbo nǹkan tẹ́ tọwọ́ bọ̀ láti fi ṣe Naomi ní ìjàmbá àti kábíyèsí àti tádé ní káwò. Gbogbo yín ẹ gé ka jẹ. Ẹ máa sá lebélebé kúrò nínú ààfin. Ẹ̀yin ìkà wọ̀nyí. Ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé tẹ́ fi tẹ́tí sí wa. Ẹ bá lọ sí comment section. Kí ẹ bá fix àwọn nǹkan tẹ́ bá tún rí síbẹ̀ fún wa. Olúwa ṣeun. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá subscribe. Kí ẹ lè bá share. Kí ẹ lè bá love. Ẹ bá tún rí any information àtúgbò wa fún yín ẹ̀yin èèyàn wa. Etí tẹ́ fi ń gbọ́ wọn ò ní bàjẹ́ o. Agbára Kristi Jésù Olúwa wa. Amen. Thank you.